múra wọ tọ ọ̀kan múra wọ tọ lọ́wọ́. ọ̀kan tó ra wọ tọ lọ́wọ́. inú ẹ̀ka ọlọ́run lérílẹ̀. nínú ẹ̀ka ọlọ́run lórílẹ̀. ẹni ọlọ́run ọmọ ẹni ọlọ́run. ẹni ọlọ́run ọmọ ẹni ọlọ́run. ẹni eré ọmọ ẹni eré. ẹni eré ọmọ ẹni eré. kan tá à ń pè ní tribute lélẹ̀ ìnáfẹ́ tó bá kú ó yàtọ̀ sí storytelling òfò tí ò make sense tí bàbá kan sọ náà àbá. eré ọmọ àrólé tọ́lọ́run. àrólé ọmọ àrólé tọ́lọ́run. ọ̀kan ló ẹ̀ka lọ́rin. ọ̀kan tó ẹ̀ka lọ́rin. ìkan gbogbo ayé. ìkan gbogbo ayé. gbogbo ọlọ́mọdé wáyé. gbogbo ọlọ́mọdé wáyé. òun sọlá báwa lẹ́nu. òun sọlá báwa lẹ́nu. òun kọ́ ni. òun kọ́ ni. òun ṣe wá àṣírí. òun ṣe wá àṣírí. bàbá wa Khalifatullah ilẹ̀ Adabi. bàbá wa Khalifatullah ilẹ̀ Adabi. àfa àkówá ni wọ́n. àfa àkówá ni wọ́n. bàbá náà tó lè bá wọn tó bí wọn. bàbá náà tó lọ bá wọn tó bí wọn lọ́jọ́ ọjọ́ Jímọ̀. àwọn jẹ́ kí ọjọ́ Jímọ̀ náà ni. àbọ̀ àti lọ gbọ́ kútúbà. a ti kọ́ kútúbà Jímọ̀. àbọ̀ àti gbọ́ kútúbà Jímọ̀ ni bàbá jáde láyé. látọ̀ bàbá wa jáde láyé. ìdá àgbà pé wọ́n ti wọ́ bẹ́ẹ̀. wọ́n ti sùtúrà tọ́lá yìí. wọ́n ti sùtúrà tọ́lá yìí. wọ́n lọ lè bá bàbá wa Alhaji àgbà láyé òótọ́ wọn pẹ̀lú òótọ́ táwọn náà gbé lọ. wọ́n lọ lè bá bàbá wa Alhaji àgbà láyé òótọ́ wọn pẹ̀lú òótọ́ táwọn náà gbé lọ. ọlọmọsọ bàbá pé wọn. ọlọmọsọ bàbá kẹ́ wọn lọ́hùn. ó pé bàbá wa Alhaji àgbà tí bàbá wa ti di ẹ̀ta. àti kú àwọn ẹni eré kí wọ́n lọ lè bá. adájọ́ ẹjẹ́ àṣekòlò kú yìí ò káwa yìí ẹjẹ́ àṣekòlò kú Allahu mẹ́ta. ọlọmọsọ bàbá mú bàbá wa Sheikh Abdulkadir bàbá wa Khalifatul Adabi yìí ọlọmọsọ bàbá wa fàwọn kọkẹ. ọmọ ẹ̀ ní wọn bá ti bàbá wa wọn má gbà wọn bá ti bàbá Professor Hamza Professor bàtọ̀ ọlọ́njẹ́ bàbá Professor Hamza náà gbé ọlọmọsọ àmọ́ bá wọn Al-Imam Hamza àtàwọn ẹni eré tó ti lọ Bismillahir Rahmanir Rahim. wow kan tó ń pè ní tribute rẹ náà ó sọ̀rọ̀ ń pa ọ̀nà ọ̀rọ̀ tó make sense ó dẹ̀ fàdúrà parí ẹ̀ ṣé bí nǹkan tá a expect látọ̀dọ̀ habibu ni wọ́n kàn sọ story ìranu wọ́n jẹ́bọ́ ṣé tá a bá ní Jakmolu nílà kájà habibu lọ́sí ṣàrọ̀ǹgì àrọ̀ǹgì náà.